Iyabo Ojo sọ pé òun pàdé Mohbad ní UK àwọn kan ní pé Paul ló gbé lọ sí UK ẹni ẹ̀rí bí kankan tí Mohbad ti dúró lórí stage tó dá kọrin I don't know àwọn yẹn Mohbad rojú ara ẹ̀ fún wọn pé nǹkan ń ṣe òun ṣé ẹ̀ṣẹ̀ ni fún wọn láti help ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni for that reason ẹ ti fẹ́ sọ pé àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n lọ́wọ́ nínú nǹkan tó ṣe Mohbad. ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Iyabo Ojo ó lọ́wọ́ ní ikú Mohbad tó dẹ̀ fi ọmọ tirẹ̀ sílẹ̀ tó dẹ̀ ń wá kọ́mọ ọlọ́mọ kú ẹ gbọ́ ṣé lóòótọ́ ni mi gbúdọ̀ ní Iyabo Ojo lọ́wọ́ nínú ẹ̀ mi gbúdọ̀ ní kò lọ́wọ́ nínú ẹ̀ abẹ́gẹ́tì mi ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí pé bóyá lóòótọ́ kẹgbọ́n bíi ti Iyabo Ojo tó ti help Mohbad nígbà tó travel nígbà tó fẹ́ lọ ṣe nígbà tó ń pè ní Amẹ́ríkà bíbọ̀ náà ti pè ẹ gbọ́ nǹkan tí Iyabo Ojo ṣe fún Mohbad Iyabo Ojo help Mohbad nígbà tó débẹ̀ nígbà tó jọ pàdé ẹ wọ́n kẹ́kẹ́ fìlé kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún yín. ó jáde wá ó sọ̀rọ̀ fún Iyabo Ojo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílé ọ̀gá wọn tí gbogbo wa rò pé bẹ́ẹ̀ lórí tá a gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí pé lẹ́nu irú ọmọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n jọ wà ní Malian House pẹ̀lú Mohbad ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yà wá lẹ́nu pé a tún wá rí ọmọ yẹn lẹ́nu gbà tí VDM tó bẹ̀rẹ̀ sí ní tún wú ọ̀rọ̀ Mohbad jáde a rí pé ọmọ yìí tún sọ ó tún máa fẹ́ máa sọ àwọn nǹkan tó yàtọ̀ ó tún fẹ́ máa yí ọ̀rọ̀ po nígbà tó tún yá àwa rí pé torí mi gan wò pé òkè gbogbo nǹkan tọ́mọ yìí sọ yìí níbo ni màmá ẹ̀ wà níbo ni ìyá tó bí wà in the first place nígbà tí Iyabo Ojo lọ visit ẹ̀ ní ìgbà tọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ a rí màmá ẹ̀ bẹ́ẹ̀ a rí pé màmá ẹ̀ náà sọ pé báyìí òun ló rí màmá ẹ̀ sọ gbogbo nǹkan tí ọmọ ẹ̀ sọ fún nípa ilé ọ̀gá wọn màmá ẹ̀ sọ ń gbà yẹn a rí màmá ẹ̀ ṣùgbọ́n nígbà tọ́mọ yìí padà jáde tó wá tún wá fẹ́ yí ọ̀rọ̀ padà a rí màmá ẹ̀ kó jáde láti sọ̀rọ̀ a rí kan jáde mo rí pọ́mọ yìí tún ti ṣe another video again àti ìrí màmá ẹ̀ kí màmá ẹ̀ jáde àti ìrí kí màmá ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tó yé wa ni pé tí mo dẹ̀ gbàgbọ́ pé ó gbọ́dọ̀ yé gbogbo ènìyàn tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ justice for Mohbad yìí tá a bá fẹ́ jẹ́ olótìtọ́ Olúbùnmi Ọmọláyọ̀ thank you for watching Dékúnlé Oyè King thank you for watching Abíọ́dún Olójúàánú Olúkọ̀yà Olúwọlé thank you for watching ẹ ṣé tẹ́ ń wò mí àmọ́ yóò dùn mọ́ mi tẹ́ bá comment tẹ́ dẹ̀ share I will appreciate you for doing that bí mo ṣe ń sọ lọ mo wá bẹ̀rẹ̀ sí ní ronú mo kọ update gan pé okay níbo ni màmá ọmọ yìí wà where is the mother of this boy DJ Splash mo dẹ̀ ti sọ nínú fídíò tí mo ṣe kọjá pé a ní láti bú DJ Splash torí pé ó ṣeṣe kí ẹ̀rù máa bà ó ṣeṣe kó yẹ pé bóyá àwọn kan halẹ̀ mọ́ ló jẹ́ kó náà wá change ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré gẹ́gẹ́ bí ẹni tí kò ní èèyàn tí ò ní ẹni tó lè ràn lọ́wọ́ tẹ́ pé bóyá kò ní security tó lè dáàbò bò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe rí ó ṣeṣe kó yẹ pé nǹkan tó ṣe tọmọ yẹn fi wá change ọ̀rọ̀ nìyẹn nínú ọ̀rọ̀ tó dẹ̀ wá change náà the fact still remain nínú ọ̀rọ̀ tọmọ yẹn sọ àwa tá bá rí àwọn videos yẹn fact still remain pé ọmọ Iyabo Ojo ó lọ sílé ẹ̀ àádẹ́ rí pé nínú ọ̀rọ̀ ọmọ yẹn ó lè máa make statement yẹn ṣùgbọ́n nǹkan kan ṣe ọmọ yẹn nígbà tó lọ bẹ̀ nǹkan tó ṣe yẹn lọmọ yẹn yọ kúrò nínú ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ó ti sọ fún Iyabo Ojo tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo nìyá DJ Splash níbo nìyá ẹ̀ wà nígbà tí ọmọ ẹ̀ jáde tó ń ṣe fídíò láti máa sọ nǹkan míì nípa Iyabo Ojo mo dẹ̀ rí pé ẹnìkan ṣe fídíò ó sọ̀rọ̀ Iyabo Ojo pé yẹ kó apologize sí Naira Marley bóyá bó ṣe rí lójú ẹni yẹn torí pé mi fẹ́ kí page mi wà kó jẹ́ fake tán ti ń ṣe fraka torí ẹni yẹn ti máa gbé fídíò ẹ̀ wá ó lè rí bí ẹni pé mò ń ṣáìdì àwọn kan àti nǹkan kan pẹ̀lú àwọn tó ti jọ ní fraka issue lórí social media but mo fẹ́ kí màá yẹn mọ̀ wípé àwọn nǹkan tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ mo fẹ́ sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ nínú fídíò wọn pé kí Iyabo Ojo sọ sorry pé tí Iyabo Ojo bá sọ sorry ipe ó ṣeé ṣe kí wọ́n ti gbàgbé gbogbo ọ̀rọ̀ yìí
ẹgbọ́ ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ lọ́gbọ́n tẹ́ lóye tọ́rọ̀ yé. Thank you Olúbùnmi Ọmọláyọ̀ ẹ ṣé gan ni. God will vindicate Iyabo Ojo. Ẹ̀yin tẹ́ lọ́gbọ́n tẹ́ lóye ṣó yẹ kí Iyabo Ojo kó sọ sorry nínú irú ọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó lè kóyàn sẹ́wọ̀n ni. Ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo èèyàn ni wọ́n ń lọ ọ̀rọ̀ yẹn mọ́. Ọ̀rọ̀ tó lè ṣàkóbá fún èèyàn ni. Wọ́n fẹ́ ròbù Iyabo Ojo sínú ikú Mohbad. Just because pé ó ṣoore fún ìyàwó àti ọmọ Mohbad. Àwọn èèyàn ò dẹ̀ fẹ́ gbọ́ ohun ìyàwó Mohbad mọ́, wọ́n fẹ́ kọ́mọ yẹn, wọ́n fẹ́ kó wà láàyè àtọmọ tó gbé dání. Wọ́n fẹ́ gbọ́rọ̀ Wùmí mọ́ rárá. So gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣoore fún Wùmí ni wọ́n máa wá ọ̀nà láti bájà tàbí láti gbé wálẹ̀. Wọ́n ń wá ọ̀nà láti gé Iyabo Ojo níyẹ́ so that a lè taari Wùmí síta. A lè taari ẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀. So wọ́n fẹ́ kí Iyabo Ojo bọnú ikú Mohbad. Nígbà tó yẹ pé oore lòun kàn wá ṣe. Nínú ibi tóun ti ń ṣe ìrìn àjò oore tó ń ṣe ní àṣírí ti tú sí lọ́wọ́ pé ọmọ ẹ̀ ti dé ilé lágbájárí tán fún ní nǹkan mu. Nínú ẹ̀ làṣírí ti tú sí lọ́wọ́ kì í ṣe pé nǹkan tó yẹ pé ó dìídì mọ̀. Ṣé ẹ̀yin èèyàn ṣé òye ẹ̀ ń fi òye bá ọ̀rọ̀ yìí lọ? Mo wá rí máa kan báyìí tán pè ní Sunday Omioni. Wọ́n wá ṣe show, wọ́n wá sọ pé wípé Iyabo Ojo láti apologize. Mọ̀ wípé tí Iyabo Ojo bá apologize sí àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí, ó máa dàbí ẹni pé lótìtọ́ ni Iyabo Ojo ṣe nǹkan tó wrong. Ó máa dàbí ẹni pé òtítọ́ ló ṣe nǹkan tó wrong. Case tá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mohbad, ọ̀rọ̀ tó wà sensitive ni, kì í ṣe irú ọ̀rọ̀ tẹ́ pé ó ní ṣe pẹ̀lú òfin, tó ní ṣe pẹ̀lú law, ní tẹ́ pé anything tó bá táwọn èèyàn bá sọ báyìí wọ́n máa manipulate ẹ̀ kíákíá, wọ́n á sọ di nǹkan míì mọ́ yín lọ́wọ́. Kì í ṣe irú case yẹn lẹ máa pè wọ́n lọ síbi kan tẹ́ máa ní kẹ́nìkan máa sọ sorry. That is how I feel. So irú yẹn kọ́ okay tẹ́nìkan bá bú mi sí pé orí ẹ bàjẹ́ orí ẹ dàrú àbó ṣe kinní kan mo lè ṣe àbí mo búyàn kan bẹ́ẹ̀ mo lè ṣe sorry fún. Ṣùgbọ́n kéèsì tá à ń sọ nípa Mohbad tó ń lọ gbogbo èèyàn mọ́ ọ̀rọ̀, tó ń lọ àwọn èèyàn mọ́ ọ̀rọ̀, oh no, kì í ṣe irú yẹn ló yẹ kí Iyabo, mo rí màá yẹn wọ́n bú Iyabo gan nínú fídíò wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí, ó bú ó fẹnu bú dánwò, bẹ̀rẹ̀ torí pé mi ìfẹ́ kí péjì mi jẹ́ péjì fraka, mi ìdẹ̀fẹ́ kí màá yẹn bí rí mi bí pé oh mo fẹ́ drag òun, bẹ́ẹ̀ mo ń try láti point àwọn nǹkan tí Iyabo fi yẹ kó sọ sorry níbi tán pé lọ l'Abuja. Èmi try láti point out fún wọn kí àwọn èèyàn náà tó bá wà reasonable kan wò. Eventually VDM came out pé tó bá jẹ́ pé Iyabo Ojo lọ apologize nǹkan táwọn ní kó wá ṣe ló ṣe, plan táwọn ní gangan. I don't know if all of you see VDM video about it. Wọ́n ní o thank God pé Iyabo Ojo did not say sorry. If she has said sorry, they will bring another narrative láti rope Iyabo Ojo. So mi lè bá yín fọwọ́sowọ́pọ̀ láti sọ pé kí Iyabo Ojo kó sọ sorry for what? Ṣóun ló pa Mohbad ni. Why will you say she should say sorry or she should apologize? Ibẹ̀ ni máa yẹn tá ń sọ ìmọ̀ Mr. Sunday yẹn US làwọn náà wà. Wọ́n wá ti sọ pé wọ́n wá tún fi ọ̀rọ̀ K1 ṣàpèjúwe pé sorry K1 to apologize even bó ṣe big tó. Pé K1 máa apologize. Wọ́n máa apologize nítorí pé nǹkan tí wọ́n ṣe ó lè la ẹ̀mí wọn lọ́nbẹ̀. Wọ́n dẹ̀ tí ó bá bí plane yẹn ṣe tí wọ́n fọwọ́ dá plane tó dúró yẹn tó bá jẹ́ pé ó lọ tẹ̀ wọ́n mọ́lẹ̀ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Ẹni tó wá plane ṣe mọ̀ pé òun náà dáràn nìyẹn. So wọ́n dẹ̀ àwọn tún wọ́n fi ọwọ́ pa idà òfin ilẹ̀ Yorùbá àbí òfin Nàìjíríà, wọ́n fọwọ́ pa idà lójú. It's a different thing. So àwọn lè jáde kán wá ṣe sorry nítorí pé Nàìjíríà tún bá wọn pé from wọ́n bá wọn from going on air fún 6 months. Ẹni tó dẹ̀ yẹ pé ó ní àwọn nǹkan tó ń ṣe ní abroad káàkiri
gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ẹnìkan ní wọ́n ní show ní Canada gan. So ṣé irú ẹni yẹn ni ò ní sọ sorry níbẹ̀ yẹn? It's a different thing. It's a two different thing. Tí man yẹn bá rí tó bá jókòó dáadáa tó ro ọ̀rọ̀ yẹn, mi ìfẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ yẹn ní sọ pé wọ́n ti ní issue pẹ̀lú ẹnìkan tó mọ̀ pé Iyabo Ojo wọ́n ń ṣe nǹkan papọ̀. Bóyá Iyabo Ojo go along, he did mention Dorcas Adeyinka, boss lady. Man yẹn mention Dorcas because Iyabo Ojo àti Dorcas wọ́n go one in hand together. Ká sọ pé wọ́n jẹ́ ìdí táwọn náà dẹ̀ ṣe ń jọ ń ṣe papọ̀ ojú pé nítorí Fọlá tí wọ́n jọ help àwọn méjì náà jọ help Fọlá. Fọlá started from Dorcas Adeyinka kó tó move on to Iyabo. So man yìí try láti sọ pé ìtorí ẹ̀ ni. No, it's not. It's not. Man yìí fẹ́ wá torí pé man yìí àtàwọn yẹn wọ́n jọ wà into fracas. There are a lot of things tó ti ṣẹlẹ̀ láàrin wọn. You are now bringing it láti sọ̀rọ̀ nípa Iyabo Ojo. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa jó lótìtọ́ nínú gbogbo nǹkan tá bá ń ṣe. Gbogbo àwọn tá ń sọ̀rọ̀ lórí social media. Mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run làwa gan jẹ́. A lè má jẹ́ pastor by certificate. A lè má jẹ́ prophet àbí ká má jẹ́ oníwàásù lórí ìjọ, ká má jẹ́ àfà. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ tí à ń sọ tó ń tẹnu wa jáde, a gbọ́dọ̀ máa sọ bó bá ṣe rí ká dẹ̀ máa jẹ́ olótìtọ́. Tó ẹ pé pẹ̀lú gbogbo nǹkan tẹ́ rí, mo rí àwọn narrative tẹ́ ṣe, àwọn analysis tẹ́ ṣe, bẹ́ẹ̀ tún ṣe fẹ́ lọ ọ̀rọ̀ ikú Mohbad mọ́ Paul ló tó jẹ́ àfẹ́ kí ni ká pé ọkọ Iyabo whatever. Ẹ tún fẹ́ máa lọ mọ́ máa yẹn náà lọ́rùn. For the fact pé Iyabo Ojo sọ pé òun pàdé Mohbad ní UK. Àwọn kan ní pé Paul ló gbé lọ sí UK. Ẹni ẹ̀rí bí kankan tí Mohbad ti dúró lórí stage tó dá kọrin, I don't know. Àwọn yẹn Mohbad rojọ́ ara ẹ̀ fún wọn pé nǹkan ń ṣe òun. Ṣé ẹ̀ṣẹ̀ ni fún wọn láti help ẹ̀? Ṣé ẹ̀ṣẹ̀ ni for that reason ẹ ti fẹ́ sọ pé àwọn ni wọ́n ṣe kíni? Àwọn ni wọ́n lọ́wọ́ nínú nǹkan tó ṣe Mohbad. Ẹ já máa fi bẹ̀rù Ọlọ́run sí gbogbo nǹkan tá bá ń ṣe. Ó dáa ká máa bẹ̀rù Ọlọ́run nínú àwọn analysis wa bá bá la jẹ́ blogger àbá jẹ́ speaker. Ẹ má jẹ́ ká máa fi òtítọ́ pamọ́. Ẹ má jẹ́ ká máa torí pé bóyá ẹnìkan ti ṣẹ̀ wá ká máa wá fi yẹn dá sí ọ̀rọ̀ tá bá ń dá sí lórí social media. Àbí ká ti máa fi favor ẹnìkan torí pé a fẹ́ràn ẹnìkan. Ẹ má jẹ́ máa fi òtítọ́ pamọ́. Ẹ má jẹ́ ká fi òtítọ́ pamọ́. I will not advise Iyabo Ojo to say sorry in this type of situation nínú irú ọ̀rọ̀ yìí. Pẹ̀lú ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró, mi ò ní sọ pé kí Iyabo Ojo ṣe sorry. And to God be the glory fún ìyá DJ Splash tóun náà tó wá send voice notes sí Iyabo Ojo, although voice note tó send kì í ṣe lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Ibi tẹ́ ti mọ̀ wípé ọmọ DJ Splash yẹn ọmọ yẹn ń parọ́ nìyẹn. I'm not dragging him, but àwọn nǹkan tó fídíò tó ṣe ni mo try láti jẹ́ ká sọ̀rọ̀ lé lórí ká pera wa sí àkíyèsí lórí ẹ̀. Ẹ wá ọmọ tí wọ́n sọ pé tí wọ́n ń parọ́ àbọ́mọ tóun náà wá parọ́ tí àwọn kan bóyá nípa pé wọ́n dẹ́rù bá, bóyá nípa pé wọ́n fún lówó, ó wá change ọ̀rọ̀ ẹ̀. Ẹ wá gbọ́ nǹkan tí yẹ wá sọ. Ẹ̀já gbọ́ message tí yẹ tó send sí Iyabo Ojo. Hello ma Queen Mother, ẹ káàárọ̀ ma orúkọ Jésù ojú òní tí ẹ ní dààmú o. Kúrin àjò tẹ́ ń lọ tẹ́ ń bọ̀, Ọlọ́run àánú kò ní fi yín sílẹ̀ o. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ẹni jẹ́ kúrò lórí àwọn èso yín o. Àwọn èso tọ́lọ́run pèsè fún yín lórúkọ Jésù. Ọmọ ọ̀dùnnú lọ́lọ́run mo máa ṣe yín fún wọn. Ọmọ ọ̀dùnnú ni mo ní tí ọmọ ìbànújẹ́ láàárọ̀ lójú ayé yín lọ́sàn-án ni àti lálẹ́. Ṣé ẹ rí voice note ìyá DJ Splash? Ohun ìyá ẹ̀ lẹ́ ń gbọ́ yìí o. Lẹ́yìn ìgbà tí Iyabo Ojo sin ọmọ fún ọkọ tán tó sin Priscilla lọ sílé ọkọ tán, òun níyà ẹ̀ ló wá ṣe voice note yìí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọmọ ẹ̀ ti jáde tó ti tún bú Iyabo Ojo, màmá yìí ò tí ì jáde sọ̀rọ̀. Ṣùgbọ́n eléyìí ó ṣe lẹ́yìn ìgbà tí Iyabo sin ọmọ fọ́kọ tán kẹ́ lè mọ̀ pé ó wà recent, bọ̀ kì í ṣe èyí tó ṣe nítorí pọ́mọ ẹ̀ ó wá tún parọ́ mọ́ Iyabo Ojo. Ayé yín lọ́sàn-án ni àti lálẹ́ àwọn yìí mo ní jọmọ ìbànújẹ́ fún yín lórúkọ Jésù. Wọ́n máa dùn yín nínú ni. Èyí tó jọ́bìnrin yóò dùn yín nínú, èyí tó jọ́kùnrin yóò dùn yín nínú. Ojú ò wá ní tì yín,
ẹ wà ní ṣàṣetì ọlọ́run tó ti ń gbé yín ga ọlọ́run tó ti ń pọ́n yín lé kò ní mú yín wá sílẹ̀ lórúkọ Jésù ẹ ò ní dẹni rẹ̀ sílẹ̀. ẹ wo àdúrà tí ìyá yẹn ń gbà ẹ wo bó ṣe ń ṣe àdúrà fún Ìyábọ̀ Òjó ẹ wo bó ṣe ń ṣe àdúrà fún Ìyábọ̀ Òjó ẹ máa gbọ́. ọwọ́ ọlọ́run yóò máa wà nínú ayé yín ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń tẹ̀ torí bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ bá ti fẹsẹ̀ ayé yín tẹ́ báyìí wọ́n máa gbà fún àtẹ̀yìn àtàwọn ọmọ yín ọwọ́ ọlọ́run yóò máa wà nínú ayé yín ojú òde ní tì í mọ́mì ẹ̀jọ́ nítorí ọlọ́run ìbáṣe yẹn dákun ẹ dáríjì mí ẹjọ́ ẹ ṣàánú mi mi adíje síláàṣì ni dákun ẹ dáríjì mí ojú òní tì yín ẹ ní dààmú láyé yín ẹ ti tó àì fún mi ẹ̀yin ni mo rí tọ́lọ́run ń lò fún mi nínú ìdílé mi. ṣé ń gbọ́ ọmọ mi wà àlàáfíà. ṣé ń gbọ́ o ó ní pé ẹ̀yin ni mo ní rí tí ọlọ́run ń lò. Anita, you are welcome, thank you for joining. She said she was talking to Iyabo Ojo after she has prayed. She prayed. Thank you, my dear. She prayed for Iyabo Ojo. After she has prayed for Iyabo Ojo, she said, "Hey, Joe, please, you are the only one that have been seen. You are the only one that have been attending to my son. You are the only one that have been taking care of my family." That was what this woman, the DJ Splash mother, was saying in this audio to Iyabo Ojo. Ẹ̀gbọ́n ni o, tó mọ̀ mi wà lálàáfíà, tí mo rí pé tó dẹ̀ ń ṣe dáadáa, tó wà normal. Ọlọ́run mo dúpẹ́. She said, "My son is doing great. I can talk to him. He talks to me. He is doing very well. Since you have come into our matter." That is what this woman is saying in this audio that you are listening to. I'm saying English because of somebody that I saw that Anita is here. Mo mọ̀ lórí wọn tá bá ṣe lórí tá bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ní mo dúpẹ́ o ẹ ṣé o mo mọ̀ lórí o ojú wa ní tìyín o ẹ wà ní dààmú ẹ ní rárí láyé yín ọwọ́ ọlọ́run yóò máa wà nínú ayé yín lọ́nà gbogbo níyà gbogbo nínú ayé àwọn ọmọ yín ojú ò ní tì yín ẹ ṣé mo dúpẹ́ o ọ̀rọ̀ dídé síláàsì mo tó ní kí n ṣàlàyé fún yín o mọ́mì in fact mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ o. ṣé ń gbọ́ ẹ má bẹ̀rẹ̀ pé mo sọ fún yín ọ́díò yìí lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó sin ọmọ fọ́kọ tán bóyá ká sọ pé bíi June ṣe pé May ni wọ́n parí wedding Priscilla bóyá ká sọ pé June ló send audio yìí sí Iyabo Ojo tó jẹ́ pé wà very recent. Àdúrà ló ń ṣe ó dẹ̀ ní ọmọ òun ṣe dáadáa látìgbà tí Iyabo Ojo ti dá sí ọ̀rọ̀ àwọn o ẹ wá máa gbọ́ yòókù lọ. ṣé ẹ tó fi ń ṣiṣẹ́ a lọ sí Fiji ní ìgbà tá a máa fi dé láptọ̀pù ní o àwọn wọlé wa àwọn olè wọlé wa wọn kó àwọn nǹkan ṣùgbọ́n àdúpẹ́ pé àti ẹ̀sìn nílé so nígbà tó máa yẹ tẹ́ tó wáyé kẹ́nìkan èmi ò pariwo ohun tó fẹ́ kẹ́nìkan kọ́ rí mi lórí kìíní. ṣé ń gbọ́ o ó ní pé she said I will try to say English now she said armed robber they came to her house and take away some of her things computer laptop whatever they have. The armed robber came and they take them away. So she has nothing left. She said they were in church. They went to night vigil when they came and did that to her. So she said, she's now saying this to Iyabo Ojo that I didn't have anything anymore. That Iyabo Ojo should please help her. Listen again. Àánú Ọlọ́run náà ni mo ń tọrọ o. Mo tó ń gbé lọ, Ọlọ́run fi rẹ̀ mí padà. Ó ọmọ tọ́lọ́run máa fira padà nínú ayé mi ní o àti inú ayé ọmọ mi kódà gan lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́ mi ìdí snooker. Thank you, sir. Ẹ kọjá mẹ́ta o. Thank you, sir. You are welcome. Family ńkọ́ sir. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ obìnrin yìí lọ o. She's now, after she have prayed for Iyabo Ojo, she's now asking for help, for another help again. As I always tell you, I come out to talk based on what they have brought to social media. That's what I base my talk on. Ká máa wá gbé yẹ̀wò, kó ní kálukú wa, ká ru ọpọlọ wa, káwa náà ká fojú ẹ̀mí tiwa náà wò pé kí ló ń ṣẹlẹ̀. Ó ní mo ṣe máa ń sọ pé that's why I always say, if you have something against somebody, maybe that person has done something wrong sometimes ago,
when that person do good thing now, you don't have to now manipulate things because of whatever wrong that person must have done before. In this case, Iyabo Ojo came to rescue DJ Splash in consent of his mom. And she did all what she could do. And DJ Splash came up again. And meanwhile, the mother is now asking for help from Iyabo Ojo. And this audio was done before DJ Splash came out and said Iyabo Ojo is lying. That he has never said anything about his son to her. Or whatever he must have said. I have it on my page. Mo ti ṣe show lórí ẹ̀ kọjá. Bẹ́ẹ̀ mo ní láti dá wa padà síbẹ̀ ká lè get nǹkan tí mò ń sọ. Ọmọ yìí ti jáde ó ti ṣe video against Iyabo Ojo báyìí. Video audio tí yẹ ẹ ṣe last sí Iyabo Ojo ní laughter tí Iyabo Ojo parí wedding ọmọ. So èmi mo fojú wò pé láti jẹ́ bí June ló ṣe audio yìí. And just bí jọ́ mélòó sẹ́yìn bí ọ̀sẹ̀ kan lọ́mọ ẹ̀ jáde tó ń sọ another thing about Iyabo Ojo. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tó padà sí ṣéǹjì tó wà lọ́wọ́ ẹ̀ mo ní kí á tó fowó kùn ká lọ ra láptọ̀pù mi tó ń gbé lọ ní ẹ̀rọ ní sinúkà tó máa ń ṣe kí sáwọn abẹ tó ń dí tọrọ kọ́bọ̀ nígbà tẹ́jẹ̀ wá ó tẹ fẹ́mi náà ń gbà yín kó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo àyè ni mo fi ń ṣe POS. So Iyabo Ojo ti fún woman yìí gan lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní owó tí Iyabo Ojo fóun nígbà yẹn òun lòun fi ń ṣe business POS as at that time. Ẹ máa gbọ́. Nínú oṣù tó lọ mo ṣàdúpẹ́ àlàáfíà àwọn alágbèdá wọ́n tún wá ṣe transfer lọ́wọ́ mi tó jẹ́ pé wọ́n tún gbà mí ni ìwọ̀nba ohun tí mo tún fi ń ṣiṣẹ́ kò sí lọ́wọ́ mi mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àti ẹ̀wà lálẹ́. So after the money that Iyabo Ojo gave her for business, POS business, and the 419 Oscar Ma, they took whatever money she was using for that business, they took the money away from her. She did not have anything anymore. And she's now begging for another help from Iyabo Ojo. And his son came out about a few days ago to say something against Iyabo Ojo. Let's hear. Bẹ́ẹ̀ni kò dẹ̀ sí wàhálà mo dẹ̀ ń rí inú mi ń dùn ẹ jọ̀ọ́ mọ́ mi dẹ́kun ṣàánú mi mo mọ̀ pé ntọ́lọ́run bá lò yín fún ayé ntọ̀hún ti dá mọ́ mi o. Ṣé ń gbọ́ o. mo mọ̀ nígbà tí Mohbad nígbà tẹ́ yọ owó ń bẹ̀ èwo ni wọ́n rójú tú wọn ò rójú tú ẹ̀. Ṣé ń gbọ́ o. wọn ò rójú tú ẹ̀ títí dèní ẹ jọ̀ọ́ mọ́ mi nítorí Ọlọ́run. Ó ní nígbà tí Iyabo Ojo ò dá sọ́rọ̀ Mohbad mọ́ ó ní wọn ò rójú tú ẹ̀ títí di èní. Ṣé wọ́n rójú tú ọ̀rọ̀ Mohbad? Ṣé wọ́n torí pé wọ́n fi rọ́ bọ̀ àwọn nǹkan tí ò yẹ kán mú wọ́n mú wọ́ ìdí tó fi da èní nìyẹn. Mo dẹ̀ máa sọ for all of you that are following me, I know I know those people that are on the side of Baba Mohbad, they are more èrò pọ̀ ní side wọn, but because of that I cannot stop saying the truth. I cannot stop saying the way I see it. I don't care if people follow me or you don't follow me. Mo ti sọ nínú àwọn prison video mi pé bàbá àti ìyá Mohbad àwọn ni wọ́n fi oúnjẹ wọn sílẹ̀ tí ajá tó fi gbé jẹ. Wọ́n ti gbọ́ prophecy lórí ọmọ wọn láti kí wọ́n tó bí ọmọ yẹn gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ. According to what the parents have told us, they have heard prophecy about their son Mohbad, and they neglected that boy. They did not focus. Recently, people are going against our prophet, right? People are going against prophet recently. We have prophets. We need them. If we don't need them, God will not give us. God knows that we need them. And that's why God gave us prophets. Gbogbo wa ò lè jẹ́ prophet. Bọ́lọ́hun fún wa, ó fi wọ́n fún wa. The only thing ni pé àwọn tí ò kí ń ṣe òtítọ́ ti mix mọ́lá, wọ́n ti dàpọ̀ mọ́ wọn. Ó wá kù fún wa láti dá èwo ló jẹ́ gidi mọ̀. Àwọn òbí Mohbad ti receive prophecy lórí Mohbad. Àwọn ìgbésẹ̀ tó yẹ kán gbé láti mójútó Mohbad láti dàgbà in the way of the Lord. Wọ́n miss ẹ̀. Bóyá nítorí pé wọ́n wà separated àbí wọ́n wà divorce oníkálukú lọ lọ́nà tiẹ̀. And that was the
that was the weapon tí èṣù lò tó fi gba Mohbad lọ́wọ́ wọn. Prophecy tí wọ́n ti gbà nípa Mohbad tí ó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ tọ̀ tí wọ́n fi èṣù lo weapon yẹn ó dá àárín wọn rú kí ìlérí tí nǹkan tẹ́ṣù fẹ́ ṣe láyé Mohbad kó lè bá wá sí ìmúṣẹ. Ìdí nìyẹn tí Mohbad fi kú. Ikú tó pa Mohbad ó mú nǹkan kan lọ́wọ́. Thank you my sister, thank you for joining ma. Ẹ kú gbádùn Ògbómọ̀ṣọ́. Ikú tó pa Mohbad ó mú nǹkan kan lọ́wọ́. Ìtorí pé èṣù fẹ́ ṣe àṣeparí lórí ayé ẹ̀. Ní ìtorí pé àwọn òbí ẹ̀ ti ṣe àṣìṣe láti mójútó ọmọ yẹn. Wọ́n fi sílẹ̀ kó máa gbégbé ayé tó wù ú. Òun ló jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀. Òun ló jẹ́ pé ìgbà tí apá ń dùn wọ́n pe nurse and nurse gún lábẹ́rẹ́ abẹ́rẹ́ gbòdì lọ because devil have planned it successfully, perfectly. Due to their own failure of the parents. That is why tí wọ́n fi lè rí justice for Mohbad dela. That is why they cannot see any justice. Because nǹkan tó pa ọmọ yẹn ti fojú hàn. Both spiritually and physically we can see. Àwọn òbí ti sọ prophecy yẹn nù, wọ́n bójútó. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ń wò bí tọ́lọ́run bá ti fún yín ní prophecy lórí àwọn ọmọ yín. Ẹ ṣe n tó bá yẹ kẹ́ ṣe. Àbójútó dẹ̀ ṣe pàtàkì. Ó ṣe pàtàkì kéèyàn bójútó àwọn ọmọ èèyàn. Give them the message. Ìwọ náà sọ message fún wọn kí wọ́n work towards it. Tẹ́ ẹ bá ti wá sọ fún wọn tí wọ́n gbọ́ ṣe mọ̀ pé kù sí wọn lọ́wọ́ nìyẹn. Toro ló máa bèrè lọ́wọ́ àwa òbí náà. Àwa náà máa dẹ́jọ́ níwájú bóyá o gbàgbọ́ àbó gbàgbọ́ pé ọ̀run wà bá ń lọ síbì kan. Àwa náà máa dẹ́jọ́. Àwí tiwa náà. Tiwa ni pé ká jíṣẹ́ fún àwọn ọmọ wa pé ìwọ ọmọ yìí o báyìí. Tí ọmọ yìí ò bá wá gbọ́ tó kùnà ṣe mọ̀ pé ọrùn tiwa ti mọ́ nìyẹn. Àwọn òbí Mohbad wọ́n kùnà, àwọn ni wọ́n jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad kó ṣẹlẹ̀ sí. Ọlọ́run ò bá mọ bí ó ṣe gbégbà bẹ́ẹ̀ torí pé wọ́n ti fail. Wọ́n kàn wá àtàmọ́mọ́tàmọ́ láti fi kú ọmọ yẹn kọ́ ẹnìkan lọ́rùn. Ìdí tí wọ́n ṣe rí justice nìyẹn, wọ́n dẹ̀ lè rí dọ́là. Àfi tí gbogbo wa bá jẹ́ olótìtọ́ lórí ọ̀rọ̀ yẹn. Ẹ máa gbọ́ òun ya DJ Slash. Àánú ni mo fẹ́ lọ́dọ̀ yín. Ẹ dákun ẹ wò mí ṣe láàánú. Ẹ wò mí ṣe láàánú. Iṣẹ́ tèmi gangan tó bá ti dúró. Tẹ́ ẹ bá ti fún yẹn ní ohun tẹ́ ẹ máa jẹ́ ọkùn yẹn máa balẹ̀ mọ́ mi. Iṣẹ́ ni pàtàkì. Níta ní kọ̀tún náà mo ti ń lọ ṣe PS o tí mo gbà yìí sílẹ̀gbẹ̀ẹ́ títí o. Wọ́n máa yí wọn ní bó ṣe máa ń gbà wọn yẹn nìyẹn mímọ́. Ó dẹ̀ wá sí transfer nígbà mi mo lè kó 400 lọ mo lè kó 300 ó dẹ̀ wá sí transfer 150. Mọ́mì ó dẹ̀ ṣe fake transfer fún mi ó dẹ̀ gbowó lọ. Ó lọ tán èmi tó ṣe wọn gba bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe wọn bá owó tí mo ṣe business mo ti dúró kalẹ̀ torí pé wọ́n gbá mi ní DPS èmi ò wá tó fẹ́ lọ síta mọ́ wípé mo tún lọ ṣe PS kò tẹ̀ kú sí tí mo fẹ́ mú lọ. Àánú Ọlọ́run níbi tí mo ráyè sí níwọ̀nba kékeré báyìí tí ẹ̀rọ owó yẹn ti kí n rọra ra àwọn nǹkan wọn bá síbẹ̀ kí n bá ma ta pure water mìíràn sí nǹkan kéèké tó ẹ pé ìyípadà rẹ̀ á bá èmi náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mọ́mì Ọlọ́run bá ní mo fi bẹ̀ yín dápọ̀ ṣàánú mi o ojú ò ní tì yín o ẹni tẹ́ bá náwó sọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run ti náwó sọ̀rọ̀ ẹ̀ ní o ẹ wà ní ṣàṣetì o ẹni ńlá ní ẹni tẹni ẹ̀tẹ́ o láwùjọ níbi gbogbo lọ́nà gbogbo kóyìn mọ̀dà àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀yin the best kì í ṣe tọ̀wọ́ ẹnu ẹ̀jọ̀ the best the best pàápàá jùlọ nípa ìyàwó tẹ́ ṣe fọ́mọ yín àti ìlú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà mo dẹ̀ nígbàgbọ́ àti ìdánilójú bó tẹ̀ yọ ọkùnrin yẹn ó tún máa dùjú bẹ́ẹ̀ lọ. ṣé ẹ gbọ́ bó ṣe ṣàdúrà fún Ìyábọ̀ Òjó. ṣàṣetì lọ́dọ̀ yẹn wọn wá nífẹ̀ẹ́ lómi ìrọ́pò yín kó jíjọ nípa yín o gbogbo tó bá ní ẹkú máa ṣíwájú yín kó Ọlọ́run àánú Ọlọ́run ò ní fi sílẹ̀ dákun ẹ wò mí ṣe láàánú o ẹ dákun ẹ má wo tiwa mi ẹ má wo tiwa DJ Splash ẹ jọ dákun ẹ ṣàánú. ẹ má wò wá mi ẹ má wò wá DJ Splash. gbogbo àwọn ọwọ́ kọ̀ọ̀kan tó kò ní mo dẹ̀ máa ń pariwo fún ṣùgbọ́n tó àṣàdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n bá ká wa mọ́dé náà lọ́jọ́ yẹn tí wọ́n bá ṣe wá bá kankan
point tí mo fẹ́ mi fẹ́ play ẹ̀ tán point tí mo fẹ́ kẹ́ dì mú tàbí kẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ DJ Splash òun lẹ gbọ́ yẹn ẹ wo recent message tí woman yìí send sí Iyabo Ojo nìyẹn lẹ́yìn ìgbà tó ṣe wedding Priscilla tó ló send message yìí o tá lè sọ pé ó wà the audio is very recent láti tún béèrè fún ìrànlọ́wọ́ owó lọ́dọ̀ Iyabo Ojo nínú audio rẹ̀ ó dẹ̀ confirm pé lẹ́yìn ìgbà tí Iyabo Ojo dá sí ọ̀rọ̀ yẹn ọmọ òun gbádùn ó lálàáfíà ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ láti pè wọlé lórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ lè pè wọlé tẹ́ bá ní orí ọ̀fẹ́ I will appreciate if you have something to say about this thing you can call on this live show +19202161749 that is the studio line +19202161749 so gbogbo nǹkan tá bá ń ṣe ẹ má jà máa ṣe nítorí ìfẹ́ ara wa torí nǹkan tí a máa jẹ lásán ẹ jẹ́ ká máa jẹ olótìtọ́ ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn rí pé ni pé ìyá yìí ó ní òun ò fẹ́ pariwo ara òun kò mọ̀ọ́mọ̀ fẹ́ bọ́ síta òun náà gbọ́dọ̀ ti rí fídíò tọmọ ẹ̀ ṣe náà ipe ọmọ òun ti bọ́ síta láti tako Iyabo Ojo of course ìyá ti rí ó ṣeéṣe kójú máa tì kó má fẹ́ jáde síta pé èmi tí mo ti yìn Iyabo Ojo pé you are the best tí mo ti kí tí mo ti ṣàdúrà fún tí mo ti gbowó lọ́wọ́ ẹ̀ láìmọye ìgbà ṣé èmi yẹn ni màá wá lọ́mọ mi wá bọ́ síta tèmi náà wá bọ́ síta láti tako Iyabo Ojo bóyá because of that ìyá ẹ̀ ó lè má fẹ́ bọ́ síta àbí kí lẹ̀yin rí kí lẹ rò nípa ìyá ẹ̀ nípa ìyá DJ Splash kí ló tí ò ṣe jáde láti jáde pé kí ló sọ gbẹnu dákẹ́ nǹkan tọmọ mi sọ kò rí bẹ́ẹ̀ o ó rí bẹ́ẹ̀ o ìyá yìí ò jáde láti sọ̀rọ̀ ṣùgbọ́n ká lè mọ̀ wípé Iyabo Ojo has done very well she has done very well for them for that family and on lórí justice for Mohbad Iyabo Ojo did well nǹkan tó yẹ kábíamọ ṣe ó ṣe gbogbo abíamọ lè má lágbára láti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ nípa Mohbad lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀rọ̀ ni wọ́n lágbára láti sọ wọn lágbára láti sọ pé ẹ lọ wú òkú Mohbad bẹ́ẹ̀ Ọlọ́run fún Iyabo Ojo lágbára ó ń fún ní voice ó lè jẹ́ kí voice ẹ̀ kó rinlẹ̀ ó jẹ́ kí voice ẹ̀ kó rìn àwọn ìjọba gbọ́ wọ́n dẹ̀ wú òkú ọmọ yẹn ó wá jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ nígbà tí mo rí orin tí bàbá Mohbad ṣe ẹ̀yin mélòó lẹ ti rí orin tí wọ́n ṣe ẹ ti rí orin tó ẹ̀ṣẹ̀ jáde tí bàbá Mohbad ṣe mi ìfẹ́ play torí Facebook máa ní copyright kìíní kan kí n máa ṣe disclaimer I don't want to do any disclaimer ṣùgbọ́n sọ́márì orin yẹn máa fún wa ìmọ́lẹ̀ dé òkùnkùn pàràdà ṣe ti wò wọ́n fẹ́ pa náà òkun fẹ́ pa ìmọ́lẹ̀ òkùnkùn ò lè pa ìmọ́lẹ̀ àwọn bí ikú ìmọ̀dà VDM mo ṣe okú iṣẹ́ nǹkan tí bàbá Mohbad kọ nínú orin wọn ni mò ń try láti kọ fún wa yẹn o nǹkan tán kọ nínú orin wọn ni mò ń gbìyànjú láti kọ mo lè má mọ̀ kọ bí wọ́n ṣe kọ mi sì fẹ́ play music wọn torí mi fẹ́ kí Facebook ní copyright kan gbé sórí kinní mi wọ́n bá ní bàbá Mohbad ní àwọn elégbè wọ́n bá ń jó náà bá ń jó náà bá ń jó náà bá ń jó náà bá ní wọ́n fẹ́ bàbá Mohbad ní wọ́n fẹ́ lé wọn kúrò ní Nàìjíríà Èkìtì láti bí bàbá Mohbad orin wọn ni mò ń kọ fún yín ọgbọ̀n torí pé mi ò kí ṣe bàbá Mohbad wọ́n àwọn ìjọba tí wọ́n ti parí nínú òkùnkùn ìdájọ́ ni wọ́n wá gbé wá lẹ́yìn ìgbà tí wọ́n ti parí nínú òkùnkùn ní 2025 really ìgbà tí mo rí orin bàbá Mohbad mo ní really what is going on fún Iyabo Ojo lẹ ṣe orin fún bàbá Mohbad praise very dark man nínú orin wọn wọ́n praise very dark man nínú orin wọn wọ́n wá mú Iyabo Ojo wọ́n ní àwọn tí kò lè fún wàrà ṣùgbọ́n tí wọ́n lè dá wàrà nù àwọn bí ikún ìmọ̀dà ìmọ̀lẹ̀ dé òkùnkùn pàràdà bó ṣe ń jó nìyẹn mo ní lẹ́nu bàbá Mohbad nítorí pé ọmọbìnrin dìde ó lo nǹkan tí Ọlọ́run fún pé tó bá sọ̀rọ̀ káwọn èèyàn gbóhùn rẹ̀ kíjọba gbọ́ ohùn ẹ̀
gbogbo akọ́la ní oore ọ̀fẹ́ yẹn for her to do that pé òkè ẹ jẹ́ kán wú òkú Mohbad ìdí tó dẹ̀ fi ṣe ni pé ìtara tó ní fún Mohbad torí pé ó meet Mohbad ó lóun meet ẹ̀ ní UK ìgbà yẹn gan lòun mọ̀ personally ó dẹ̀ bóun sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n tán lé káàkiri tán nà ó ní nǹkan tó fi wò pé ọmọ yìí wá kú báyìí òun ní láti gbìyànjú láti sa gbogbo ipá òun lórí pé wá ṣe yẹn mo dẹ̀ mọ̀ pé bàbá Mohbad ṣe fídíò kan nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ tutù tí Iyabo Ojo ṣe tán fi wú òkú Mohbad he did a video láti appreciate Iyabo Ojo bàbá Mohbad gangan fúnra rẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ ìyá actress Iyabo Ojo Queen Mother tí wọn Ọlọ́run fi jẹ́ kán wú òkú Mohbad lẹ́ni Iyabo Ojo yẹn ló wá di ẹni tí kò lè fún wàrà ṣùgbọ́n lè dá wàrà nù ṣé Iyabo Ojo ló pa Mohbad ni tẹ́ fi ní ó lè dá wàrà nù ṣóun ló pa Mohbad ẹ dá wa lóhùn tẹ́ fi ṣorin fún Iyabo tẹ́ fi nínú orin yín ẹ̀ ń gbé VDM tí wọ́n dá over 200 million fún lórí platform ẹ̀ kí ló fi ṣe lẹ́yìn pé ó fi invite àwọn èèyàn tó ń ṣe interview fún lórí ikú Mohbad kí ni VDM fi owó tán dá fún lórí platform ẹ̀ ṣe anytime praise Iyabo Ojo tóun ná owó ààrẹ kò pè yẹn kankan pé ẹ dáwó náà owó ààrẹ ló fi ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn because of her foundation ẹ já máa bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ k'Ọlọ́run bínú sí wa bàbá Mohbad àti ìyá Mohbad ní kí wọ́n lọ fix ara wọn àǹtí kan náà ṣe fídíò tó fẹ́ jọ mọ́ nǹkan tèmi náà sọ tán sọ pé àwọn méjì kan lọ gbàdúrà kan lọ bẹ̀ Ọlọ́run pé k'Ọlọ́run ó má bínú pé kí Ọlọ́run kó ṣe kí ni kó má bínú ìgbà yẹn lẹ tó lè rojú tu whatever justice for Mohbad bàbá Mohbad ń ṣe àwo lọ́tún ń ṣàwo lójoojúmọ́ ń release àwo àdúrà àbúrò Mohbad wà ń bẹ̀ tí òun wọn dé wọ́n fi ó dàbí ká sọ pé wọ́n fi páànù dé mọ́lẹ̀ I don't know bóyá ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí nílẹ̀ Yorùbá even nílùú òyìnbó tí ọmọ èèyàn kú tó dẹ̀ ní ọmọ míì tó yẹ pé orí ọ̀fẹ́ ọmọ tó kú yẹn orí ọ̀fẹ́ tó sọnù lọ́wọ́ ẹ̀ Ọlọ́run lè gbé fún èyí tó tẹ̀lé lẹ́yìn kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe orí ọ̀fẹ́ yẹn ni bàbá wa ń lò lénìí táwọn wa ń popular bàbá wa ní òkìkí àbúrò wa ṣe kíni kẹ́kẹ́ wa pamọ́ lẹ́nu gẹ́gẹ́ bí òbí dáadáa gbogbo òbí ló máa fẹ́ kí ọmọ òun jù òun lọ Mohbad ti wá kọjá lọ nìyẹn kí ló dé tí ògo tí bàbá Mohbad ń lò ògo Mohbad tí wọ́n ń lò kí ló dé tí wọ́n ṣe gbé fún àbúrò Mohbad kóhun ṣe kíni gbogbo ògo àti ire tí Mohbad ò ráǹfààní àti lò kí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní máa lò why tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe lo energy wọn sínú àbúrò Mohbad tó fi jẹ́ pé àwọn ni wọ́n wá ń gbé orin jáde lọ́sàn àti lóru láti tako olóore àti aláàánú wọn kí ló dé tán fi ń ṣe bẹ́ẹ̀ kò dáa tó bá yẹ pé tòótọ́ ẹ sọ pé kìrìsìtẹ́nì ni yín ẹni wòlíì ni yín pọ́lọ́ ń pè yín well I don't know mi ìsìn bẹ́ẹ̀ gbàtọ́ lọ́hún pè yín ṣùgbọ́n mi ì rí àpẹẹrẹ wòlíì lára yín bẹ́ẹ̀ ni mi ò sí bẹ́ẹ̀ nígbà tó lọ́run pè yín gẹ́gẹ́ bí wòlíì ṣùgbọ́n àpẹẹrẹ tá a lè rí tá a lè fi pè yín ní wòlíì àrí bàbá Adébóyè mi ò fi yọ wọ́n ọmọ wọn kú kọ́lọ̀ Elédùmarè kó ṣàánú gbogbo abiyamọ bàbá Adébóyè lose ọmọ àgbàlagbà ọmọ tó young ṣé ẹ gbọ́ pé wọ́n gbógun tìyàwó ọmọ wọn bí ṣé wọ́n gbógun tìyàwó ọmọ wọn àwọn tá a lè sọ pé àpẹẹrẹ wòlíì hàn lára wọn nìyẹn ṣé nígbà tí ọmọ wọn wà láyé àti ìyàwó ẹ̀ ṣé wọn ní gbólóhùn asọ̀rí nínú ilé wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó kí ló dé tó yẹ pé bàbá Mohbad torí pé wọn ti dájọ́ wípé Wùmí ló pa Mohbad òun ni bàbá Mohbad ṣe ń ṣe nǹkan tó ń ṣe yẹn ẹ ṣáàfẹ́ kàn sọ pé ìyàwó Mohbad òun ló jẹ̀bi just because pé ìgbà tí wọ́n dá ẹjọ́ yẹn ní corona wọ́n dá bẹ́ẹ̀ ohun tó kàn ẹni pé wọ́n ṣe DNA pamọ́ àwọn èèyàn míì náà ń complain pẹ̀ mi rí nǹkan tó burú bẹ́ẹ̀ náà àwọn tó study biology ti jẹ́ ká mọ̀ wípé wọ́n lè lo ìyá bàbá láti discover DNA èmi ò study biology but little knowledge tí mo ní láyé secondary school biology ta kọ́ ní secondary school
àti nínú kọ́ọ̀sì nursing ìwọ̀nba díẹ̀ tí mo mọ̀ ńbẹ̀ ó jẹ́ kí n mọ̀ wípé so àwọn tó dẹ̀ tún mọ̀ jù wá lọ tó pé àwọn go deeper in that line wọ́n jẹ́ ká mọ̀ wípé wọ́n lè lo ìyá láti ṣe DNA in tó dẹ̀ lè fà kọ́ fi ló ní pé nígbà tí bàbá tó ní ọmọ gangan tí ò bá sí nítòsí tí ò sí lárọ̀ọ́wọ́tó bóyá ó ṣàìsí ni o gẹ́gẹ́ bí Mohbad ò ṣe sí wọ́n lè lo bàbá Mohbad ṣùgbọ́n torí pé bàbá Mohbad ò make rẹ̀ available he did not make himself available for the DNA ìdí nìyẹn mi ò mọ̀ wọ́n sọ fún mi o if àtọ̀tọ̀ pé lóòótọ́ ni wọ́n ṣe DNA yẹn o tí wọ́n bá lo ìyá Mohbad torí pé bàbá Mohbad ò provide rẹ̀ available so there is no sin in that kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀ ó ṣe é ṣe pé mọ̀ bóyá lọ́ọ̀yà gan ló grant wọn pé okay kí wọ́n lọ ṣe káwọn ìyẹn gangan tiẹ̀ kọ́kọ́ fi mọ what is going on you don't know torí ẹ bá wọn dénú kùnkùnkùn ibi tó ti ń ṣe gbogbo kínní èyí tá a bá kàn lórí afẹ́fẹ́ là ń sọ̀rọ̀ so à ń láti máa wà careful pé wọ́n ṣe DNA yẹn tó bá yẹ pé tòótọ́ ni wọ́n ṣe mo rí tí VDM tó bẹ̀rẹ̀ sí ní ṣe analysis chromosome 1 chromosome 4 chromosome 10 tó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ tó ń làágùn bọ̀lọ̀ for them if they have done it truly there's nothing bad in it ṣe bí bàbá ni ò make rẹ̀ available I think wọ́n lè lọ tún ṣe now I don't know mi mọ̀ wọ́n lè lọ tún ṣe tí bàbá náà máa lọ tó máa lọ ṣe tó máa lo bàbá tó máa lọ ṣe so kí ni ẹ̀ṣẹ̀ nínú yẹn kí lẹ̀ṣẹ̀ ń bẹ kí lẹ̀ṣẹ̀ ń bẹ ẹ wá gbé jáde ẹ wá ṣe àwo against ẹni tó ṣe yín lóore against ẹni tó ṣe yín lóore àwọn tí ò jẹ́ nǹkan kan nínú ayé yín àwọn lẹ wá ń praise àwọn lẹ ń praise lénìí ó dìgbà tí bàbá Mohbad àti ìyá Mohbad tán bá lọ táwọn méjèèjì I don't know how they are going to work it out gẹ́gẹ́ bí sister kan náà ṣe sọ nínú show wọn àwọn méjì gan ní láti lọ gbàdúrà kán bẹ Ọlọ́run pé Ọlọ́run dáríjì wá ọmọ tó fún wa àti ṣìlò bẹ́ẹ̀ ni ẹ ní pé ọmọ ẹ̀dẹ́ sister yẹn pè ní ọmọ ẹ̀dẹ́ ipe ọmọ ẹ̀dẹ́ ni Mohbad Ọlọ́run á máa fún yàn lọ́mọ ẹ̀dẹ́ ó sì ní láti wà very careful wọ́n gbé Mósè etí odò ni wọ́n lọ gbé sí níyẹ́ lọ gbé sí kọ́mọ̀ bá pa àwọn tá a bá ń ka Bible etí odò náà lọ gbé sí ẹ̀gbọ́n ẹ̀ náà ló ṣọ́ṣọ́ṣọ́ tó lọ gbé tó dẹ̀ ń tọ́jú ẹ̀ àwọn lọ gbé fún ọba ìlú wọn ọba Hẹ́rọ́dù tí mi bá ṣe mistake kọba yẹn tó wá ní pé kó náà kí ẹ̀yìn prince ọmọ ẹ̀gbọ́n Mósè kò mọ̀ without the knowledge because parents were trying to protect him Moses wouldn't have become what he has become tá a fi lè kà nínú Bible same thing goes with Jesus Christ wọ́n gba prophecy nípa Jésù Kristi olùgbàlà òun ló fi jẹ́ pé lẹ́ni gbogbo ayé ló ń gbọ́ nípa Jésù àwọn kan lè dìde láti máa takò lẹ́ni gbẹ gbogbo ayé pátá kò síbi tí wọ́n ti kí ń gbọ́ nípa Kristi ìtàn Mósè lẹ́ni gbogbo àlàǹkà nínú Bible àwọn òbí Jésù náà wọ́n bá ti pa Jésù Hẹ́rọ́dù ní kán lọ máa pa gbogbo àwọn ọmọ níta ni ọba tí wọ́n bí ó ní kán bẹ̀rẹ̀ sí lọ máa pa gbogbo àwọn ọmọ kéékèèké yẹn from 0 to 2 years kí ni Maria ṣe wọ́n tètè gbé ọmọ wọn Ọlọ́run sọ fún wọn pé ẹ tètè eré tètè lẹ́sẹ̀ yín wọ́n gbé wọ́n sá kúrò ńbẹ̀ àwọn ìgbésẹ̀ tó yẹ káwọn òbí Mohbad gbé wọ́n kùnà they failed God ìdí nìyẹn tọ́lọ́run ṣe release ọmọ yẹn tó fi kú ẹnìkankan kọ́ ló pa ọmọ wọn ẹnìkankan kọ́ ló pa ìtorí pé àwọn òbí yẹn ò jẹ́ kọ́mọ yẹn rìn níbi tí Ọlọ́run ti fẹ́ ó rìn wọ́n ṣe ojúṣe wọn bí òbí láti mú rìn níbi tí Ọlọ́run ti fẹ́ ó rìn ẹ rí pé nígbà tí ìyá Mohbad fi grant interview nígbà tó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó lóun sọ fún pé ó mà kí ń ṣe olórin ìránṣẹ́ Ọlọ́run mà ní ẹ̀yin tẹ́ ẹ bá follow ọ̀rọ̀ yẹn ìyá yẹn sọ ó sọ briefly
bàbá ẹ̀ náà dẹ̀ sọ pé àwọn gba message ìyá yẹn ò tí ì lóyún Mohbad tí wọ́n ti gba message ẹ̀ màmá ẹ̀ sọ bàbá ẹ̀ náà sọ but they failed wọ́n ti gbàgbé wọ́n ti sun àsùnpìyè so nǹkan kan náà lọ́lọ́run máa lò láti jẹ́ kí ẹ̀mí ẹ̀ bọ́ nítorí pé ibi táwọn òbí ti ṣàṣìṣe ayé ẹ ti yọ́lẹ̀ nínú ayé ọmọ yẹn ìdí nìyẹn so you just continue to be looking for justice here and there there's no justice níbi kankan tẹ́ fẹ́ rí kò sí justice àwọn tẹ́ ẹ̀ kàn ń parọ́ mọ́ tẹ́ ẹ̀ kàn ń mátamọ́ ìṣẹ́lẹ̀ ẹgbẹ́ ka ìyàwó ẹ̀ lórí ẹgbẹ́ ka lórí dàsọ tí mo ṣe máa ń sọ gbogbo ìgbà tí máa ti ṣe sọ lórí kinní pé kí ìyàwó Mohbad ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lè bá mi share ẹ̀dọ́dọ̀ ẹ̀ ẹ lè bá mi share ẹ̀dọ́dọ̀ ẹ̀ ọmọ tó gbé dání yẹn kó make sure pé òun tọ́ ọmọ yẹn in the way of God kó tọ́ ọmọ yẹn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run kó jẹ́ kọ́mọ yẹn rìn in the way of God kó má bàa tún jẹ́ pé nǹkan tó ṣe Mohbad kó má bàa ṣe ọmọ ọwọ́ ẹ̀ àti gbogbo èpè tó ń ṣẹ́ lọ́mọ yẹn lórí látijọ́ yìí wọ́n kàn ń ṣépè lọ́mọ lórí wọ́n kàn ń ṣépè lé lórí ẹ kàn ń fi àtàmọ́ mátàmọ́ ẹ jẹ́ káyé ó sinmi ẹ jẹ́ káyé gbádùn ṣẹ́yìn nìkan lẹ lọ́mọ ni ẹni kí lẹ fẹ́ kí ìjọba Nàìjíríà gan tó ṣe fún yín náà bàbá Mohbad ẹni wọ́n fẹ́ lé yín kúrò Nàìjíríà ìjọba mi ṣe kí fáànù mi mo ti ṣe kò ṣe náà kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín ẹ wo àtìgbà tọ́mọ yẹn ti wà ní mọ́ṣúárì ṣẹ́yìn lẹ ń sanwó mọ́ṣúárì ni ṣẹ́yìn lẹ ń sanwó mọ́ṣúárì yẹn ẹ wo àtìgbà tó ti wà ń bẹ̀ ṣebí ìjọba ni ṣebí ìjọba ló ń sanwó àbẹ́ bóyá mi dẹ̀ I'm asking I may be wrong ṣebí ìjọba ló ń sanwó fún yín ṣó lè jẹ́ pé àpò yín lẹ ti mú owó yẹn kọ́mọ yẹn sì wà ní mọ́ṣúárì di èní tó wà ń bẹ̀ dà bàbá Mohbad. Could it be that it's you that is paying for mortuary? You are paying mortuary bills by yourself from your pocket. Will you still keep that boy there? Mo béèrè lọ́wọ́ yín ni o, kó máa dúró nínú ọkàn yín. Tó ẹ pé owó yín tẹ́ ń kọ, owó tẹ́ ń rí owó oúnjẹ yín, lẹ fi ń san owó mortuary fúnra yín. Ṣé ẹ ṣì máa keep Mohbad síbẹ̀? I believe ẹ ní keep ẹ síbẹ̀. Mo mọ̀ 100% ẹ ní keep ẹ síbẹ̀. Bẹ́ẹ̀ nítorí pé ibi tó wà yẹn ìjọba ló ń fọ́ǹdẹ̀ àbí àwọn tó ń dáwó fún yín lórí social media. I don't know why tí tó fi ń kú tó bá ti dúró síbẹ̀ yẹn. Àbí kí lẹ ní mo sọ o ẹ̀yin tẹ́ ń wò mí ó lè jẹ́ pé ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀ kì í ṣe olólùfẹ́ Bello Olúwaṣeun thank you for watching Muraina Akibu thank you Ajola Oluwadesola thank you for watching Iyabode Folarin you are welcome o Olawale Dauda Kanike Afusa Amoke thank you for watching gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo yín ni mo kí o ẹ̀yin tẹ́ comment ẹ ṣé o ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share Olúbùnmi Ọmọláyọ̀ thank you Anita thank you Mr. Kayode sister mi Ọmọyẹni thank you for watching bóyá èmi ni mo sọ nǹkan tó wrong tó ẹ pé bàbá Mohbad mú owó lápò ẹ̀ lójoojúmọ́ ṣé bàbá Mohbad tó ń complain pé ẹ wọlé tó ń gbé òun ò rówó òun ò ríṣẹ́ ṣe òun ò rí mọ́tò ṣé òun ló máa rí owó tó máa fi sanwó mọ́ṣúárì ọmọ yẹn ó ti máa pé next one ló máa pé 2 years tọmọ yẹn ti wà ń bẹ̀ ṣé ó máa ṣe bẹ́ẹ̀ yẹn owó tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì máa fi tọ́jú àwọn tẹ́bi ń pa nílùú wọ́n fi ń ṣe mọ́ṣúárì wọ́n fi gbé òkú Mohbad òkú ọmọ kékeré 27 years àbí 20 kini years wọ́n fi gbé sí mọ́ṣúárì owó tó yẹ kó fi fáwọn aláìní ló ń jẹ wọ́n fi ń san mọ́ṣúárì bills nítorí Mohbad and you are still there ẹ ṣe the right thing tó yẹ kẹ́ ṣe ẹ ṣàfẹ́ kán mú ìyàwó ọmọ yín so tó bá mú ìyàwó ọmọ yín tó bá sọ pé òun ló pa ìgbà ẹni ẹ máa tó believe pé rí judgment àbí rí justice dàre tó bá ní ìyàwó ọmọ yín I know there is a sister that called me sometimes ago tó ń share experience wọn náà nípa irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń share experience wọn tí ọkùnrin bá ti kú nílẹ̀ Yorùbá báyìí
ìyàwó ló pọkọ ẹni tọkọ ẹ̀ bá ti kú ó túmọ̀ sí pé ìyàwó yẹn òun ló pọkọ torí pé Wùmí ìwẹ̀ ò dá kinní kan igbá wo ó ṣe gbá ó mọ́ mi lójú ó tẹ̀ mí mọ́lẹ̀ for that reason òun ló pọkọ láì ní ẹ̀rí àrídájú tẹ́ ní gbogbo irọ́ ẹ̀jẹ̀ tẹ́ pa wọ́n rẹ́jẹ̀ at the end of the day a gbọ́ pé ẹ̀jẹ̀ stain sí aṣọ bẹ́ẹ̀dì wọ́n tẹ̀ ládùúrà gan fi bora after that day kan tẹ̀ tó wá fọ̀ pé kì í ṣèjọ́ yẹn gan ni ìyá Mohbad tún fọ aṣọ tí àbúrò ìyá Mohbad náà wá jẹ́rìí èké kí ló tà kí ní bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run àwọn nǹkan míì wá sẹ́ pé ó máa ṣẹlẹ̀ sí àwọn èèyàn nínú ayé tí wọ́n ní mọ̀ pé irọ́ táwọn ti pamọ́ ẹnìkan òun ni àwọn ọmọ àwọn ló wá ń yílé àwọn ọmọ àwọn lórí. Mo rí màá tó ṣe analysis yẹn pé Iyabo Ojo kò dáa fún mọ́ kò rí pé ó ti lọ mo wá wò pé kí ni máa yìí ń sọ Iyabo Ojo wo ni ò dáa fún mọ́ so torí pé DJ Flash ti wá sọ̀rọ̀ pé irọ́ ni ìyẹn mi pé àwọn èèyàn bá òun follow ẹ̀ àǹso kí nìyẹn wá túmọ̀ sí ẹ mọ̀ pé àwọn èèyàn kì í sí níbi tó ti tọ́ bá wà àwọn èèyàn kì í pọ̀ níbi tí òtítọ́ bá wà ibi tí irọ́ bá wà tí irọ́ bá pọ̀ sí ibẹ̀ lẹ ti rí àwọn èèyàn ibẹ̀ lẹ máa ti rí àwọn èèyàn tí wọ́n máa dwell nínú irọ́ bọ̀ ibi tó ti tọ́ bá wà ẹ ní rí àwọn èèyàn bẹ́ẹ̀. A lot of people àwọn obìnrin tán bá ní pé kí a máa ṣe ká máa kó àwọn obìnrin jáde ká máa wá sọ ìrírí wọn nípa irú nǹkan báyìí ẹ rí pé ilẹ̀ á kún ara àwọn tó dẹ̀ ń tẹ̀lé bàbá Mohbad náà àwọn tó ń jẹ́ opó náà tí ọkọ wọn kú wà láàrin wọn wọ́n wà ńbẹ̀ o at least àwọn méjì tán dárúkọ lady yìí Comfy wọ́n ló pó lòun náà ló ṣe kúrò Nàìjíríà káwọn ẹbí ọkọ ẹ̀ kan dínkù ọkọ ẹ̀ náà kí ló tí ò ṣe dúró sí Nàìjíríà kan dínkù ọkọ ẹ̀ kan dílé lórí why tí ò ṣe dúró sí Nàìjíríà tó ṣe gbà lóyìnbó lọ the other ìyá àgbà tó máa ń tẹ̀lé bàbá Mohbad yẹn náà the same thing ni woman yẹn náà opó lòun náà kí wọ́n wá sọ pé ọmọ ẹ̀ tó jẹ́ obìnrin o irú òun ni nǹkan ìṣẹ̀lẹ̀ sí ṣé nǹkan tí ìyá yẹn sọ ló máa sọ ẹ wá ń ṣe record jáde all the time láti bú àwọn tí inú church náà wọ́n ti ṣe àwo tán ṣe àbíbo náà ti ṣe bóyá lé wọn dẹ̀ ni ṣé ìyẹn ni ìwàásù torí ẹ sọ pé wòlíì nìyí ṣé ìwàásù yìí rere nìyẹn àbí orin ìgbafẹ́ lẹ̀ ń kọ ó yẹ kí wọ́n lo kí bàbá Mohbad kan lọ lo energy wọn sí àdúrà bó tẹ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ àwọn àdúrà wọn go on well látìgbà tí Mohbad ti kú because of ìwà tí bàbá ẹ̀ ń wù bọ̀ èmi rò pé ó yẹ kí wọ́n gbìyànjú láti wá gbogbo ọ̀nà láti wá ojú rere ọmọ wọn kí wọ́n dẹ̀ lo energy wọn towards àdúrà pé kọ́lọ́run kó jẹ́ káwọn jèrè àdúrà tí Mohbad ò bá sí láyé mọ́ Ọlọ́run fi àdúrà ó fi ṣìkẹ́ yín kẹ́ lo energy yín towards àdúrà kẹ́ lo energy yín towards Liam ibì kan ni bàbá Mohbad ti ní pé Liam Muslim name ni mo rẹ́rìn mo fẹ́ tọ̀ sára I know be one that give him the name because it's a Muslim name really because you don't know the meaning of Liam torí pé wọ́n mọ̀ meaning orúkọ yẹn wọ́n ní ìgbà kan náà ní wọ́n ń kẹtàn lé àwọn pọ̀ mọ́ kẹtàn I don't understand tọ́mọ bá kẹtàn yìí ò mí pé ọmọ àlè ni now DNA ló máa prove ọmọ dẹ̀ lè kẹtàn bóyá wọn ná ẹsẹ̀ ọmọ yẹn dáadáa ńgbà tó wà ń bébì ó lè fà kọ́ ọmọ kẹtàn dẹ́ ọmọ mi wá sẹ́ pé tó bá ń dàgbà bọ̀ tọ́mọ bá wà ní toddler ẹsẹ̀ wọn lè má ó lè má ti nà dáadáa ó lè má ti nà dáadáa bọ̀ ọmọ yẹn tèmi wò ń sìn èmi ò rò pé ọmọ kẹtàn o you are changing the narrative just kí wọ́n lè bá mú ìyàwó ọmọ yín kán lè crucify ẹ̀ léyìí tí Ọlọ́run ò ní jẹ́ kó ṣeé ṣe fún yín Ọlọ́run ò ní jẹ́ kó ṣeé ṣe fún yín you can ẹ sì lè padà
bàbá Mohbad níbi tẹ́ ṣe dé yìí ẹ lè padà agídí gbogbo nǹkan tẹ́ ń ṣe kò lè ṣe nǹkan kan fún yín kò lè help situation except when you go back to God wọ́n ní pé ká ẹ fẹsẹ̀ lè tọ́ o ẹ̀yin sọ pé Ọlọ́run lẹ gbójúlé o nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ because you have ẹ ti jẹ́ kí ọ̀rọ̀ yẹn di bálabàla ẹ ti jẹ́ kó di bálabàla ìyàwó ọmọ yín yẹ kó lè rí yín bí ẹni tó lè gbé orílẹ̀ léjìká tó máa sun ẹkún sí èjìká yín báwo náà ṣe ń kọ́ ní òyìnbó crying shoulder àbí báwo náà ṣe ń pè ó yẹ kí ọmọ yín rí yín bí ìyàwó ọmọ yín ìyẹn Wùmí ó yẹ kó rí yín bí bàbá ọkọ tó máa lè gbé orílẹ̀ ní èjìká tá máa sunkún tí omi ẹkún ẹ̀ tá máa dànù but instead the other way round ló jẹ́ and ẹ rí i pé ó ń bá ìyá Mohbad ṣe because ìyá Mohbad sì wà wọ́n sì fà á mọ́ra ju ẹ̀yin lọ wọ́n fà á mọ́ra ju ẹ̀yin lọ torí àwọn ò fẹ́ kí Mohbad ó kú àkórun even though there was a time tí wàhálà ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú gbogbo àwọn tó ń support àwọn méjèèjì but see you can still see even gbogbo ìgbà tí ìyá Mohbad bá fìbínú sọ̀rọ̀ you still see pé ó sì wà lárọ̀ọ́wọ́tó ìyá Mohbad ò torí ẹ̀ kó tánù bàbá Mohbad ẹ̀ ń ta Wùmí nù bẹ́ẹ̀ ṣe ń tánù lẹ́ ń ta Liam nù bẹ́ẹ̀ ṣe ń tánù lẹ́ ń ta Liam nù well adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo gbàdúrà pé Ọlọ́run Elédùmarè yóò yanjú ọ̀rọ̀ yìí Ọlọ́run Ìyábọ̀ Òjó Ọlọ́run á fàyọ ń bẹ̀ ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ Ọlọ́run Elédùmarè kó má jẹ́ ká oore ti súyàn ṣe báyìí ní Nàìjíríà honestly tó bá rẹ́ni tó tiẹ̀ fẹ́ rí lè ìrànlọ́wọ́ gan pàápàá ṣé ọkọ àtìyàwó gan ọmọ nǹkan ó múyàwó ẹ̀ wá sílùú òyìnbó recently ìyàwó ńgbà tó ṣáàdé bí ó ṣe ó rọ́wọ́ mú jọkọ lọ wàhálà ṣẹlẹ̀ ìjà ṣẹlẹ̀ ìyàwó wa lọ report ọkọ pọlọ́pàá ó ní pé ọkọ òun pé fake paper ló ń lò ọkọ ya sọ fáwọn ọlọ́pàá pé gbogbo àwọn làwọn ní fake paper àbẹ́ẹ̀rí ọkọ ya tètè ya rẹ̀ ń brain toró fẹ́ rán ọkọ lẹ́wọ̀n gbogbo wọn pátá ni wọ́n deport sí Nàìjíríà àtàwọn ọmọ wọn pátá ni wọ́n deport tí ọkọ yẹn bá wá tí ò bá máa mú yàwó ẹ̀ tí ò máa wọn ọmọ lọ á ní pé ìkà ni á ní pé kò ṣe dáadáa not to talk of ọ̀rẹ́ not to talk of àbúrò bí àwọn èèyàn ṣe burú tó nìyẹn bí àwọn èèyàn ṣe ya ìkà tó nìyẹn so tó bá ráwọn èèyàn tó ń lọ béèrè help lọ́dọ̀ àwọn èèyàn nísìn tán bá ń gbójú kúrò lára yín ìtorí irú nǹkan báyìí làwọn èèyàn ṣe ń sá voice yìí wọ́n máa record ẹ̀ wọ́n máa gbé káàkiri pé ó sọ báyìí o tó dẹ̀ pé nǹkan tí èèyàn ń sọ ń gbà èèyàn kàn ń sọ̀rọ̀ láì mọ̀ pé ẹ fẹ́ tìyàn bọ́nú wàhálà láàmú pé fẹ́ tìyàn bọ́nú wàhálà okay o God will help us Ọlọ́run á ràn wá lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wò wá o sister mi ọmọ yẹn ni ẹ ṣé gan ni thank you Bello Olúwaṣeun adúpẹ́ o Adéyínká Abọ́sẹ̀dé thank you for watching o Àjọlá Olúwa Adéṣọlá thank you for watching Iyabo Dé Fọlárìn thank you.